àwọn báńdíìtì wọ́n gba owó o, wọn ò fẹ́ni tó ń bẹ lákàtà wọn sílẹ̀ o. Nǹkan mà ṣe báyìí o. Igi dá lóko, ẹ wò ó para lé o. Ajá jìn ó pèrò ọ̀nà o. Wọ́n ju àwọn sódò báyìí o, wọn ò rẹ́ja mú o. Àwọn báńdíìtì gba owó mílíọ̀nù tẹ́ bá gbé iye mílíọ̀nù tí wọ́n gbà àti àwọn ẹrù àwọn gbà ní o. ṣe ni ẹ wò bí ìgbà pé wọ́n tún lo 419 mọ́ṣẹ́ iṣẹ́ ibi iṣẹ́ jàǹdùkú tí wọ́n ń ṣe. Àwọn tí wọ́n mú sákàtà àwọn tí wọ́n fi gba owó wọn ò máa fi wọ́n sílẹ̀ o. Ẹ jẹ́ fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ gbọ́ ohun tí bàbá yìí sọ. Ìyá bàbá yìí ni wọ́n mú sákàtà o. Ni wọ́n bá gba owó rọ̀gùnrọ̀gùn lọ́wọ́ wọn mílíọ̀nù ẹ̀rí báyìí. Owó olówó owó tán lọ yá, owó ilé tán fi lẹ̀ yá, àìmọye dọ́kúmẹ̀ntì tí wọ́n kó sílẹ̀, àwọn tó yá wọn lówó káàkiri gbogbo owó ní owó aláta, wọ́n bá gbowó o. Nọ́ bá yíjú padà sí wọn. Ẹ wo má jẹ́ kí n sọ̀rọ̀ jù. Ẹ wo àní kàgbákò àní ṣàgbákò, àgbákò ò ní ṣe wá. Gbogbo ẹ̀yin tàdíjọ́ ń wo fídíò ẹ bá mi ṣí ẹ jẹ́ kó lọ viral bẹ́ẹ̀ ṣe ń ṣí ẹ lórúkọ Jésù. Ẹ ní bọ́ sọ́wọ́ àwọn agbénipa o, àtẹ̀yìn àti ẹbí yín. Ẹ ṣé ó yá lókè lọ́hùn. Only Jesus TV. Ẹ káalẹ́ alàgbà. Ẹ káalẹ́ sà. Kí ló kọ yín sà? Orúkọ mi ni Ògúndélé Òjú. Ṣọ́rọ̀ tó wà nílẹ̀ kàn yín náà ni sà. Orúkọ mi bàbá. Báwo ló ṣe kàn yín? Ìyá mi, ìyá 80 years, 80 something years. Ẹ̀yin lẹ pè wá lọ́sẹ̀ tó kọjá. Èmi ni sà. Ìyá 80 something years. ìyá tiyín. Bẹ́ẹ̀ ni sà. A gbọ́ pé ìyá yẹn ṣẹ̀ṣẹ̀ tọ́ típítù dé ni, ṣé lóòótọ́ ni? Kò tiẹ̀ gbádùn rárá lọ́jọ́ yẹn rárá. Kódà torí ó ti wà ní drug, ojoojúmọ́ ló gbọ́dọ̀ máa lo oògùn yẹn. Ó ṣẹ̀ tán hospital dé ni. Ló bá náà lọ ṣọ́ọ̀ṣì lọ́jọ́ yẹn o. Tó máa ń ṣòkú kan nígboro. Bàbá ń gbọ́ pàpàpàpàpà ìbọn. Kí ló ṣẹlẹ̀ tí gbogbo èèyàn sálúra láàrin ìgboro? Bàtà àfi débẹ̀ ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀. Bàtà la bá ń lẹ̀ tán dájọ́ sọ sílẹ̀. A bá rí ẹ̀jẹ̀ ènìyàn. Ẹ bá rí bó ṣe ṣàn fún sílẹ̀. Nínú ṣọ́ọ̀ṣì. Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀yìn báyìí náà. Ní ẹ̀dá. Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀dá oníyọ̀. Bẹ́ẹ̀ ni sà. Ẹ̀yìn náà ti fìbọn dé pásítọ̀ yẹn tó jáde ní iwájú báyìí. Nígbà tí ìgbónúgbó yẹn là ń wá kiri lọ́jọ́ yẹn pé ẹjọ́ ẹ jáde o. Àṣẹ wọn ti kó gbogbo wọn lọ. Ìyá mi dẹ̀ ní kò gbádùn. Kò tiẹ̀ tí ìjẹun lọ́jọ́ yẹn, oògùn wà nílẹ̀, gbogbo àgbo tó sè kò sílẹ̀ tó ṣìlò lọ́jọ́ yẹn. Kí lorúkọ wọn? Iléṣẹ́lẹ̀ Àìná ni. Wọ́n ti gbé wọn lọ. Kí lẹ mú lọ́wọ́ yìí? Fọ́tò wọn lélẹ̀, fọ́tò ìyá mi lélẹ̀. Wọ́n ti gbé ìyá yín lọ náà. Wọ́n gbé lọ. Ìyàwó àbúrò mi gan wà ńbẹ̀, àtọmọ ọmọ ẹ̀. Ìyàwó àbúrò yín? Àbúrò mi gangan. Àtọmọ rẹ̀ mélòó? Ọmọ ẹ̀ kan ṣoṣo tó sì bí nìyẹn. Ọmọ kan ṣoṣo tó sì bí? Bẹ́ẹ̀ ni sà. Báwo lẹ ti rí àwọn ajínigbé yìí bá sọ̀rọ̀ kẹ́yìn? Níjẹta wọ́n tún pè torí àwa la gbowó lọ. Ẹ̀yin lẹ gbowó lọ bá wọn? Àwa la gbowó lọ. 10.5 million. 10.5 million. Ẹ̀yin lẹ gbé lọ? Bẹ́ẹ̀ ni sà. Àtàpò ráìsì méjì. Wọ́n ní káàdì Glo 10,000, M10 10,000. Wọ́n ní ká ra pálí Maggi. Wọ́n ní ṣe àmọ́ Ramadan aláàmọ́ o. Wọ́n ní ká ra super glue pákẹ́ẹ̀tì ńlá. Bàbá gbé. Dádì ìyá jẹ pàṣàpàṣà sí wa lára. Wọ́n ní tá a bá ti dé Ògo ilé ká pè. Ní Kwara? Bẹ́ẹ̀ ni sà. Nígbà tá a dógo wọ́n ní ká máa bọ̀ lọ́nà Ìṣàpà pé ká tó bí Ìṣàpà máa rí wọn. Látún lọ. Ṣé Yorùbá náà ń sọ? Kò sédè tí wọ́n gbọ́. La bá lọ wọ́n ní tá a mọ ìlú kan báyìí tó ń pè ní Ìdọ̀fin. Ní Kwara? Bẹ́ẹ̀ ni sà, ká máa bọ̀ ńbẹ̀ ká tó dé Ìdọ̀fin. Wọ́n wá jáde sí wa lẹ́gbẹ̀ẹ́ gbó. Ààrẹ lóru ọjọ́ yẹn. Aago 10 lù la bá sùn sínú igbó kan. Àmẹ́ta tá lọ. Pé ibi tó bá dẹ̀ já sí gbà yẹn. Torí pa tiẹ̀ ní ká padà lọ́jọ́ yẹn à lè délé. Nǹkan bíi 5 ọjọ́ kejìlá tó bẹ̀rẹ̀ rẹ̀. Àtúndé ọlọ́nà Ìdọ̀fin àtúndé bẹ́ẹ̀ wọ́n ní ṣáà máa ń gbé tá a dé rí. Wọ́n ní ká máa bọ̀ o. Látún lọ. Ṣẹ́ṣẹ̀ lẹ fi ń rìn àbí mọ́tò? Machine nínú àbàtà. Ibòmíì báyìí òkè ni. Nígbà tá à ń rìn lọ. A ní àmọ̀nàmọ́ o, a ní ṣàbá aṣáà rẹ́sẹ̀ machine àbí ká wo bí báyìí a tún jáwé síbẹ̀. Látún lọ títí. Nígbà tá a rìn. Torí èmi mo ṣáájú, mo ní mi ò lọ́mọ́ o. Ẹ bá rìnrìn tá a rìn.
ó ti sú everybody epo 12,000 nìkan ni mo dá nìkan lò nínú machine nígbà tá a rìn ìgbà tí mo wá bẹjú mo ní mi ò lọ́mọ́ o mo ní mi ò lọ́mọ́ lẹ́ni àwọn méjì bá jáde sí títì níwájú báyìí wọ́n bá wawọ́ sí wa náà ní ó wá ṣàṣe báyìí pẹ̀lú machine kan la rí títì tẹ́lẹ̀ nígbà tá a dá àárín wọn sà ẹ̀yìn báyìí ti kún fíkan gbogbo ẹ̀gbẹ́ ti kún fún ìbọn tó ló wà lọ́wọ́ gbogbo wọn láwọn nǹkan táwọn èèyàn kó sínú gbó lọ́jọ́ yẹn bàbá owó yẹn kọ́ bàbá gbowó síta gbogbo nǹkan tán béèrè. èdè wo náà ń bá yín sọ. ìkan tó tẹ̀mù pé ẹnìkan gbá haúsá lára àwa tá a jọ lọ ẹnìyẹn ń bá aṣọ haúsá wọn ní ká máa lọ. kí wọ́n ka owó yẹn lójú yín. wọ́n ká lójú wa o gbà tá a gbowó yẹn débẹ̀ wọ́n ní ká máa lọ pé ọ̀gá wọn á pè wá bá a ṣe rí àwọn èèyàn wa. ìgbà tẹ́ ẹ fi dé àárín wọn tẹ́ fi gbowó ẹnìkan lẹ rí tẹ́lẹ̀ nígbà tẹ́ fi gbowó. àméjì la rí tẹ́lẹ̀. ìgbà tẹ́ fi gbowó lẹ̀. nígbà tá a fi gbowó ká tó gbowó lẹ̀ làwọn yẹn ti ń jáde nígbà tán jáde tán ẹ bá ní machine táwọn èkó jáde inú gbó machine tó pẹ̀lú ìbọn. a ti ṣe nǹkan o tí wọ́n fọwọ́ kàn yín. wọ́n fọwọ́ kàn wá o wọ́n ní ká máa lọ pé ọ̀gá wọn lápè bá àṣírí àwọn èèyàn wa làbá rìn láti bẹ̀rẹ̀ rìn nígbà tá a máa dé òmù àrán lẹni tó gbá ọ̀sán yẹn wá pé torí pa ṣe ń lọ lọ́nà lọ̀gá wọn sẹ́ǹdì nọ́mbà kan sí wa pé ẹnìyẹn lá máa bá wa sọ̀rọ̀ báyìí o nígbà tá ẹnìyẹn wá pé ẹnìyẹn pé àti rí nọ́mbà ọ̀gá yìí ó ní kó má yọ lẹ́nu ó lè lò lásán ó ní ọ̀gá wọn máa pè wá bá ṣàṣe kúrò ń bẹ̀ ní ìgbà tá a máa dé ká tó délé lọ̀gá wọn wá pè olówó tá a gbé lọ ní kò pé olódín alówó yẹn pé oníṣòwò a máa parọ́ ni nítorí kan tá a sọ yẹn gan olówó wa kú 40 million ká lọ wá. a lè sọ̀rọ̀ mọ́ kódà àjẹ́ àfi kúrò mẹ́yìn àjẹun kò sẹ́ni tí lè jẹun mọ́ ìbànújẹ́ mú gbogbo wa pé 40 million láwa tá a jìyà ká tó rí 10.5 káṣẹ̀lẹ̀ tó wá 40 million nígbà tán wá pè ní gẹta òde yìí bẹ́ẹ̀ ni sàwọn ló dárò nílé gbogbo wa a ní ó ní ẹ̀ló ó lóun fẹ́ ẹnìyẹn kọ́kọ́ gba aṣọ haúsá ó ní 50 million tí ò dín kọ́bọ̀ ó ní tó bá dín kọ́bọ̀ ó ní inú òjò làwọn èèyàn wa wà lábẹ́ igi tó ń kó wọn sí ó lóòjò ẹ̀ kan ti pa wọ́n o ó lára wọn àkan lára wọn ó lára wọn ò yá o ní kò sí nǹkan tó kàn ó aṣáǹbẹ a ní kó torí níjẹta yìí ló sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni sà a ní kó torí Ọlọ́run ó lóun òṣìṣẹ́ Ọlọ́run o ó ní iṣẹ́ owó lòun ṣe tó bá yẹ pé iṣẹ́ Ọlọ́run lòun ṣe onímọ̀ọ́sìkì lòun á wà abẹ́bẹ́bẹ́ ó ní ká má yọ lẹ́nu mo lé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kó lọ gan ọkọ mi ti kú sí ó lé mi ló mọ̀ pé èèyàn kù ó lóun mọ̀ pé èèyàn kù ó lówó lòun nídìí ó tó bá dín 1 naira ní 50 million pé ká má lè tí ẹnì kankan o wò la ṣe wá o bàbá gbogbo Nàìjíríà ẹjọ ẹ ràn wá lọ́wọ́ o ẹ máa bẹ àwọn aráàlú bá ẹ máa bẹ àwọn ìjọba ìjọba báyìí kán jọ kán ràn wá lọ́wọ́ kán má wò wá níran o látọjọ́ tó ti kó àwọn èyí lọ àgbúrò kankan nínú wọn o ìyá mi tó tẹ́ jẹ́ pé wọ́n lọ́hùn condition tí ìyá mi wà kó tó lọ ẹjọ ẹ torí Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́ ẹ má sunkún ọ̀rọ̀ yìí ti kọjá ẹkún o.